Imagine, after all that, after the mistreating, pain, and everything, the husband end up marrying your own best friend. What does that mean? ìgbéyàwó ojú mi ò tẹ́yìn mọ́ o, ọmọ mi sí ẹ jẹ́ àsí lóòótọ́ lójú àwọn òbí ò ní tẹ́yìn tọmọ bá wọlé ọkọ. Nafisa ti sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ilẹ̀kùn. Ẹ̀yin náà mọ̀ Nafisa ọmọ aláwùsá eléyìí tó fẹ́ òṣèré orí ìtàgé ilẹ̀ wọ̀nyí Akínọlá Àyà tó jẹ́ wípé ìgbéyàwó wọn ṣẹ̀ṣẹ̀ forí ṣánpọ́n. Ẹ jókòó dáadáa kẹ́ ẹ kẹ́kọ̀ọ́ nínú fídíò yìí. Àsìntàwà tí ẹ ń sọ pé ìgbéyàwó náà fẹ́ pọ́dún kan ni wọ́n tó fira wọn lẹ̀. Àsì márèjì táwọn wí gan òkúsù mẹ́fà tọmọ aláwùsá fi kó jáde ńlé. Kí ló dé tó fi kó jáde ńlé? Gbogbo ẹ̀ lẹ́gbọ̀ọ́ pátápátá lẹ́nu rẹ̀. Ìgbéyàwó. Kì í ṣe ìyàwó Sàrà o, wọ́n fẹ́ ní ṣùlọ́kà ni, kì í ṣe ìyàwó Sàrà, wọ́n nífẹ̀ẹ́ ara wọn. Àwọn Haúsá àti kó ọmọ wọn àfi dọ́rẹ̀. Ó tó di pé màá gbọ́n tí Nafisa gangan fẹnu ara ẹ̀ sọ. Ó ṣàlàyé àwọn kankan nípa ọ̀rọ̀ tí ọkọ rẹ̀ àná èèyàn Akínọlá Àyà tó fi síkànnì ayélujára. Nínú àwọn nǹkan tóun sọ ń bẹ̀ ni pé ó yẹ káwọn ó jọ lòde kan ṣùgbọ́n Nafisa lòun ò lè tẹ̀ lóun lọ. Òun nìkan lòun dá lọ sóde òun. Kóun ò tó dé látòde tóun lọ. Nafisa tó jẹ́ ìyàwó òun tóun fẹ́ ní Sulọ́kà nílùú Ìbàdàn ó ti kẹ́rù kúrò nílé ó ti lọ. Ó ní látàrí eléyìí òun lọ sí ọ̀dọ̀ àwọn fámìlì rẹ̀ láti wò pé bóyá ìjà náà lè parí tàbí kí ló dé gan tíyàwó òun fi kẹ́rù nílé tó fi lọ. Ó ní gbogbo ògbìyànjú òun pátá pàbó ló já sí. Nítorí náà lọ́dọ̀ títò òun o márèèjì yìí pẹ̀lú Nafisa ọmọ aláwùsá ó ti forí ṣánpọ́n. Ó sọ̀rọ̀ ilẹ̀kùn. Àwọn ènìyàn wá ń dúró de pé kí ni Nafisa rí lọ́bẹ̀ tó fi wàrú ọwọ́. Kí ló dé tó kàn fi kẹ́rù ńlé ọkọ tó sì gbọ́dọ̀ àwọn fámìlì ẹ lọ níyàwó tẹ́ ẹ fẹ́ra yín ní Sulọ́kà tífẹ̀ sì wà ń bẹ̀. Ẹ já wa gbọ́n tí Nafisa náà sọ lórí eléyìí. Ẹ gbọ́rọ̀ díẹ̀ lẹ́nu Nafisa. Me and my husband were not together anymore for like long time ago, since last year. How can just the wife pack and left when she's not mad? When marrying there is violence and something really goes on that you don't even know about it. And that person you are staying with, like I'm staying with my ex-husband. I'm expecting a lot because he's more older than me. Everything was going up and down, spreading rumors, trying to let you know it does not even make sense for someone to just say, she just packed and left without nothing, just like that. Imagine, after all that, after the mistreating, pain, and everything, the husband end up marrying your own best friend. Nafisa ọmọ aláwùsá sọ̀rọ̀ ilẹ̀kùn. Ẹ wá gbọ́ mi dáadáa lórí àwọn àlàyé tí mo fẹ́ ṣe lórí ọ̀rọ̀ tí Nafisa sọ. Àkọ́kọ́, Nafisa jẹ́ kó yé wa pé ìgbà téèyàn bá ya wèrè tí ìyàwó ọ̀bá tí máa bu gẹ́jẹ́ lẹ́ẹ̀dí ọkọ lè róbìnrin kan tí ó kàn ṣàdédé kó gbogbo ẹrù rẹ̀ lẹ́yìn ìgbà tọkọ rẹ̀ ò sí nílé tí ó sì kẹ́rù jáde. Ó lóbìnrin tó bá ṣe bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó ti ya wèrè ni. Ó wá ṣàlàyé àwọn nǹkan kan tó pẹ̀sọ. Ẹni ó ní ṣùgbọ́n tó bá ti ń di pé gbàgbós nínú ìyàwó ẹ̀yìn náà ti mọ gbàgbós tí mò ń sọ. Ó ti mọ̀ pé a jẹ́ wípé onílé tí ń fi àparí iṣu àlejò náà tí túmọ̀ sí pé ilé bàbá ẹni tó lọ. Ẹ wá mọ tó sọ ń bẹ̀ tẹ́yìn náà mọ̀ yìí pé ọkùnrin burú ẹ mọ́jà tanra wa. Lóòótọ́ àti gbọ́tún àti gbọ́ látọ̀ọ̀dọ̀ òsì. Lóòótọ́ ní Akínọlá Àyà ẹni tó jù ú lọ dànùdànù ni tó sì jẹ́ pé ẹni tó ń retí lọ́dọ̀ ẹ̀ ni pé kọ́ mọ́ sọ fóun bóun ó ṣe ṣe ilé ayé òun ni bóun ó ṣe ṣe ilé ayé òun ni. Òun gbà láti fẹ́ látàrí pé òun nífẹ̀ẹ́ rẹ̀. Ó ní lẹ́yìn ìgbà táwọn ṣèyàwó lòun ń gbọ́ káàkiri pé ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé tí etí ọ̀bá gbọ́yìn kìn inú ẹ̀ bàjẹ́. Lòun wá ń gbọ́ káàkiri pé ẹni tó jẹ́ ọ̀rẹ́ òun
ó fẹ́ máa ṣe wọléwọ̀de tàbí kí a sọ wípé sẹ́mọ̀ pé ní tí ò tí ì gbá wọn lọ́wọ́ mú sẹ́mọ̀ pé yóò máa sọ wípé bóyá wọ́n sì ń jọ ń jáde olóhùn sáà ń wú gbọ́ òun wú gbọ́. Ìyẹn tí ó wà fọ́ọ̀rọ̀ ẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ ni pé kété tí Nafisa ọmọ aláùsá kó jáde ńlé Akínọlá Ìyá tán ní Nafisa náà wá fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni Akínọlá Ìyá òṣèré orí ìtàgé ilẹ̀ wa lóòótọ́ ló fẹ́ ọ̀rẹ́ ẹ̀hún gẹ́gẹ́ bí ìyàwó. Ó ní ìjẹ́ ó yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ̀rí pé léyìí ló jẹ́ kí èmi náà sọ wípé ọkùnrin burú lóòótọ́ bó ṣe wà nú ọkùnrin ló wà nú obìnrin. Àṣé lóòótọ́ ni pé àwọn kan ní tí èèyàn bá rí jò tó bá rọ́kùnrin bóyá kọ́kọ́ pa ejò kọ́kọ́ pa ọkùnrin kó tó pa ejò. Ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn èèyàn bá bala náà lọ. Ṣé mọ̀ pé ìlú gángan lọ̀rọ̀ ìgbéyàwó ní tó bá kọ wájú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. Bẹ́ẹ̀ lómi ṣe wà nílé ọkọ tí ń gbádùn tí ń fi apá ewúrẹ́ jẹyán tí ń fi ẹ̀pọ̀n àgbò tí fi ń jẹ̀ka tí sì ń wa ọkọ rẹ̀ mọ́ra lóru. Bẹ́ẹ̀ lẹ́lòmíì tún wà nínú ìgbéyàwó tó jẹ́ wípé ìyá lòun mọ̀ fi ń somi ọbẹ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Ló jẹ́ ń sọ pé ní tó bá kọ wájú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. Ṣùgbọ́n ẹ jẹ́ á wá jọ bira wa. Ǹjẹ́ ní ẹ̀yin náà lérò pé ìgbésẹ̀ tí Akínọlá Ìyá ìgbésẹ̀ tó gbé ǹjẹ́ lẹ́yìn lérò pé ìgbésẹ̀ tó tiẹ̀ dáa ni? Ká pé lóòótọ́ Nafisa ọmọ aláùsá ó ṣe bẹ́ẹ̀ ó kókó nílé rẹ̀ bóyá yálà torí ìdí kan tàbí méjì. Ǹjẹ́ lẹ́yìn tí ẹ lérò pé ẹni tó jẹ́ bí ọ̀rẹ́ rẹ̀ ló yẹ kó tó fẹ́ sílé gẹ́gẹ́ bí ìyàwó? Torí pé lè gangan ló wá dá yanpanyanrin lẹ̀ pé lóòótọ́ a ti mọ̀ yìí pé ẹ̀bí wà lọ́wọ́ ọkùnrin ẹ̀bí wà lọ́wọ́ obìnrin. Tí ì bá ṣe pé bóyá rúmọ̀ tí ọmọ náà ń gbọ́ tó ṣeé ṣe kó jẹ́ wípé torí òun gan sọ wípé òun ò lè wá sórí ẹ̀rọ ayélujára kó òun wá máa sọ ohun tó ṣẹlẹ̀ nínú ìgbéyàwó òun kó wá jẹ́ pé ẹni tí ọ̀gbọ́n tóun ni ó wá máa dájọ́ ó lóun ò lè ṣe léhun. Ṣùgbọ́n kàn sọ tí ì bá ṣe pé bóyá rúmọ̀ tí ń gbọ́ kó tó di pé kókó ńlé tí ì bá sọ pé bóyá òótọ́ ni. Ó sì jẹ́ pé ńgbà tó kókó ńlé ẹni tí Akínọlá Ìyá wá lè sọ pé òun lè rí mú tóun lè fẹ́ gẹ́gẹ́ bí aya tí ó fi pààrọ̀ Nafisa òun náà lọ̀rẹ́ Nafisa ọ̀rẹ́ tímọ́tímọ́ rẹ̀. Ẹ rí pé léyìí tá a bá bẹ́ràn wí ọ̀yà bẹ́ràn wí tá a bá yọ ti Nafisa náà fún ọ̀yà yọ ti Akínọlá Ìyá náà fún. Ẹ̀yin olólùfẹ́ mi mo mọ̀ pé ẹ̀yin tẹ́ ẹ lọ́gbọ́n lẹ wà ńlé ẹ̀yin tẹ́ ẹ lóye ẹ̀yin tẹ́ ẹ mọ̀ràn wò tẹ́ ẹ mọ etí fi gbọ́rọ̀ dáadáa jà wá tá a tún wà ńlé lọ. Gẹ́gẹ́ bí ẹ ti gbọ́ ohun tí ń ṣẹlẹ̀ níkànnì ayélujára láàrin Akínọlá Ìyá àti ìyàwó rẹ̀ ńgbà kan ọmọ aláùsá yìí Nafisa kí lẹ̀yin lérò pé ó ṣẹlẹ̀ gangan? Ó ní nǹkan méjì ló sọ. Ó ní gbàgbós ó ń ṣẹlẹ̀ ó sì tún sọ wípé òun ń gbọ́ fínrìnfíntín pé ọkọ òun jáde pẹ̀lú ọ̀rẹ́ òun. Ẹ share fídíò kẹ́ subscribe.